Lovers all over the world, ẹ ṣé àdúpẹ́ o. Bẹ́ẹ̀ ṣe ń bá wọn wá àwọn fídíòs wa, tell them likes, tell them comment. Ọ̀rọ̀ nípa Chief Kanra ni. Mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tó ń nawọ́ àánú kó wá yín. Àmín lórúkọ Jésù. Àti àwọn tó fẹ́ ká kọ́lé, àtàwọn tó fẹ́ fún wa ní mọ́tò, àtàwọn tó ní lọ́kàn bóyá fún ìkọ́mẹ́ntì tàbí nǹkan mìíràn tí wọ́n ní agbára. Mo gbàdúrà ní gbogbo ọ̀nà orí àánú gbà. Àmín Jésù. Ẹ ò ní tọrọ jẹ. Àmín. Ẹ ò ní tọrọ. Àmín. Àánú tó kọjá ìrètí yín, tó kọjá òye yín yóò dìde fún yín. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Kò ní yí padà. Àmín Jésù. Ògo ni fún Ọlọ́run lókè. Hallelujah. Jésù agbára wa. Àmín. Àmín. Àmín lórúkọ. I want to appreciate you. We want to appreciate you, Agbala, Gabriel as a whole. A fẹ́ discuss nínú fídíò wa ilé, and then ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel yìí, ẹ bá wa likes, ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa share. Gbogbo yín náà lẹ ti mọ̀ wípé a ti ṣe fídíò nípa Chief Kanra tẹ́lẹ̀, and then ilé tá fẹ́ ṣe yìí a fẹ́ fún yín ní update nípa ibi tí Pastor Gabriel Adémọ́lá Amusan tí gbogbo èèyàn mọ̀ sí Agbala Gabriel, ibi tí wọ́n báṣẹ́ dé, iye owó tí wọ́n ti donate fún bàbá, wọ́n ṣe fíṣítì bàbá ní ilé tó ń gbé ní Èkó. So bí bàbá ṣe sọ story bí nǹkan ṣe dàbí ẹn fẹ́ worst díẹ̀, gbogbo ẹ̀ náà la máa mẹ́nu bà. So ẹ dẹ̀ máa rí nínú àwọn video clips tá máa play fún yín náà. So ẹ jọ̀ọ́ ẹ try láti bá wa wo fídíò yìí tán so that ẹ lè máa gbọ́ full details tá máa fún yín. Àkọ́kọ́ náà, Ọlọ́run má jẹ́ kí ìgbà yí ṣàìdá fún yàn, because bàbá Chief Kanra tá ń sọ yìí, èèyàn tí ó jẹ́ èèyàn Ọlọ́run ni wọ́n. He's a devoted Christian. Ó dẹ̀ nígbàgbọ́, bàbá aládùúrà ni wọ́n tó máa ń gbàdúrà. So Pastor Gabriel Adémọ́lá Amusan wọ́n fíṣítì wọn, so bàbá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ibi tó ń gbé, bí àwọn olè wọ́n ṣe lé wọn kúrò níbi tó ń gbé tẹ́lẹ̀, because wọ́n nígbà tí àwọn rẹ́ǹtì lé pé àwọn ní property ní Mútọ̀ ní gbogbo ẹ̀, pé bọ̀ olè ló lé àwọn kúrò níbẹ̀, pé olè ṣáà máa ń wá káwọn mọ́ sá bí ẹ ń gbowó, a lot of bí ẹ ń gba property, bí ẹ ń gba àwọn nǹkan mèremère. Bẹ́ẹ̀ ni olè ṣe lé àwọn kúrò tó fi wá di pé wọ́n lọ gbé ibi ilé tó ń gbé nsìn. So ibẹ̀ wá ní Pastor Adémọ́lá Amusan tí gbogbo èèyàn mọ̀ sí Agbala Gabriel náà ti wá fíṣítì wọn. Wọ́n dẹ̀ lọ sí online, wọ́n gbé wọn lọ sí online, wọ́n solicit support fún àwọn náà. Àwọn èèyàn dẹ̀ turn up from Germany, UK, US, Nigeria, Brazil. Báwọn èèyàn ṣe turn up nìyẹn. Wọ́n dẹ̀ ṣe dáadáa, wọ́n dá owó fún wọn. Méjì náà ti gbé wọn lọ sí online. So ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbé wọn lọ sí online, so owó bàbá ti ń lọ getting to 2,500,000 plus. Inú owó bàbá ti ń lọ báyìí. Ṣé rí i pé àwọn èèyàn really turn up, and then Ọlọ́run dẹ̀ gbàdúrà bàbá náà, Ọlọ́run gbàdúrà wọn. So àwọn èèyàn tún promise mọ́tò. So èèyàn promise mọ́tò kan lóun jẹ́ kí wọ́n lè ṣe fún bàbá. And then mo fẹ́ Pastor Adémọ́lá Amusan tí gbogbo èèyàn mọ̀ sí Agbala Gabriel, wọ́n really try because yìnyín kẹ́ni ó lè ṣe mí kò yí sí. Ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ àkọ́ṣẹ́ ló ń ṣe, because wọ́n ṣe ti ìyá gbóǹkan, wọ́n ṣe successfully. Wọ́n ṣe ti Mr. Muideen, wọ́n ṣe successfully. Ti bàbá Sule Sugbebe náà wọ́n ṣe successfully. Bàbá Òtòlò náà wà níbẹ̀, wọ́n ṣe ti wọn náà. Àìmọye bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé ó ti pọ̀ tán ti ṣe. So ti Chief Kanra yìí náà, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ má tún dáwọ́ support dúró, because àwọn èèyàn ti really turn up fún Chief Kanra,
because àwọn èèyàn expect nígbà tí bàbá yẹn tẹnu bọ̀rọ̀ wọ́n tẹnu bọ story, àwọn èèyàn expect pé irú situation bẹ́ẹ̀ yẹn ni bàbá yẹn wà, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni bàbá yẹn ti ń dé mọ́ra so far. Kọ́lọ́run má jẹ́ kí èèyàn rí aburú, kọ́lọ́run má jẹ́ kí èèyàn rí àpadà sí láìda, because téèyàn bá listen nígbà tí màá yẹn tí wọ́n ń sọ gbogbo story nǹkan tó dé bá wọn, omijé á jáde lójú èèyàn, because Ọlọ́run má jẹ́ kí ọmọ aráyé kí wọ́n dáyàn padà sí ẹsẹ̀ àárọ̀. So owó tán wá ń donate fún bàbá, wọ́n ń plan láti kọ́ ilé bàbá, ìyẹn bàbá Chief Kanra, because wọ́n ní àwọn ní ilẹ̀ ní Èkó pé àwọn dẹ̀ ti ṣe foundation 3 bedroom flat sórí ẹ̀. So ìyẹn ni wọ́n ń try, ìyẹn ni wọ́n ń plan lé lórí láti kọ́, because bàbá ò tí ì kọ́lé, ilé mìrẹ́ǹtì náà sì wà tí gbogbo issue tó ṣẹlẹ̀ sí wọn yẹn tó fi ṣẹlẹ̀. So kọ́lọ́run má jẹ́ kí ara burú, gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí, Ọlọ́run ní jẹ́ kí àpadà sí aburú kó dé bá yín o. Ẹni fọwọ́ yín gbọ́mọ sí o, ẹ̀ní dẹni àná, gbogbo iṣẹ́ tẹ́ ṣe ẹ̀yin náà lè máa jíṣẹ́ yín. Ẹ ṣé àdúpẹ́. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ má gbàgbé láti bá wa likes, ẹ má gbàgbé láti bá wa comment, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa subscribe. We love you all. Thanks for watching. Ẹ ṣé gan ni o. ìyẹn igi bẹ́ẹ̀ mattress máa tó 150. Màámi pẹ̀lú 200 gbogbo ẹ̀ máa yanjú, àti igi àti mattress nípa orí ọ̀fẹ́ Jésù. At least 80k. Tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ, fine. At least 80k, máa send at least 80k fún mattress. Full mattress. Okay, ma. Thank you, ma. Thank you, ma. Yes, ma. Mommy. God bless you. God bless you, mommy. Baba Kanra, Hey, yeah. Thank you very much. God bless you. So, God bless you. God bless you. It shall be well with you. I appreciate you. Baba kí ló mú Kanra wá sà? Àrọ́ ńlá nu ẹ má jẹ́ àlọ́ bẹ́ẹ̀. Yes, ma. Orí ètò lẹ́wà. Yes, ma. Yes, ma. Okay, ni ló pé lẹ́ẹ̀kan. Yes, ma. Ara àwọn tó láwọn máa send 50,000 wọ́n ti send ẹ o. Bàbá ẹ máa kí àwọn èèyàn. Yes, ma. Mo ń gbọ́ ma. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́. Ọ̀dà tá bá ti parí ẹ pè mà, a bá ti parí mà ẹ pè mà. The all sufficient God. Hello.